Eléyìí tí a tún mú wá nínú fídíò yìí òun náà ni àgbéyẹ̀wò ìrìnàjò olóyè M.K.O Abiola láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún 1999 nínú ètò ìdìbò tó wáyé nígbà náà àti ìyàtọ̀ àti àfijọ ìrìnàjò olóyè aṣíwájú Bola Ahmed Tinubu láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nínú ọdún 2023 nínú ètò ìdìbò láti yan ààrẹ tuntun fún orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n a fẹ́ kí ẹ fi ara balẹ̀ láti gbọ́ wa láti bẹ̀rẹ̀ dé ìparí fídíò yìí kẹ́ ẹ lè gbádùn rẹ̀ dáadáa. Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wò wá. Erin lákàtàbù ni aṣíwájú Bola Ahmed Tinubu láwùjọ òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Ọjọ́ ti pẹ́ ọ̀nà ti jìn tí Bọ́lá ọkọ Olúrẹ̀mí ti ń fi ọ̀rọ̀ àjùmọ̀ní orílẹ̀-èdè Nàìjíríà sí ara rindin. Tí a bá ní kàkà ó ti lé ní 30 ọdún tí bàbá olóyè aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti ń gbé ẹ̀wù òṣèlú wọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ọmọ Tinubu ó wà lára àwọn èèkàn ọmọ Yorùbá tó ṣùgbà olóyè Mashood Abiola M.K.O nígbà tó gbèrò láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 1993 nígbà náà. Ipa àti akitiyan tí Bọ́lá Ahmed Tinubu kó kí àlá olóyè M.K.O Abiola kó lè wá sí ìmúṣẹ kò kéré ó sì wà ní àkọsílẹ̀. Bí ọkàn tiẹ̀ jẹ́ wípé lékèlékè kò torí nǹkan míì tẹ̀lé màálù bí kò ṣe torí nǹkan tí ó jẹ. Bọ́lá Tinubu ti lọ ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ rí lẹ́gbẹ́ òṣèlú Social Democratic Party SDP láti lọ sojú ẹkùn ìdìbò ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Èkó ní Àbújá ní ìgbà náà. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó gbójú ó gbóyà. Gbígbójú tí Bọ́lá Ahmed Tinubu tó gbójú àti ìgboyà rẹ̀ ni ó jẹ́ kí olóyè M.K.O Abiola kó mú un sẹ́gbẹ̀ẹ́ gbágbágbá nígbà náà láti jọ rin ìrìn àjò láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 1993 nígbà náà. Débi wípé gbogbo ọ̀pọ̀ nínú ìrìn àjò tí olóyè M.K.O Abiola tí ó bá ń rìn lórí ìrìn àjò rẹ̀ lórí láti mú àlá rẹ̀ wá sí ìmúṣẹ nígbà náà ó ní ó máa ń mú olóyè aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn ní gbogbo ìgbà yẹn. Lára ìṣòro tí olóyè M.K.O Abiola tó kojú nínú struggle nínú ìrìnàjò ọdún 1993 láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó fẹ́ẹ̀ papọ̀ mọ́ ìṣòro tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí ó ń kojú báyìí látàrí Muslim ticket. Ìṣòro ta ni yóò jẹ́ igbákejì ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú SDP ó jẹ́ ìṣòro kan gbòógì tí olóyè M.K.O Abiola tí ó kojú nígbà yẹn. Tí a bá dẹ̀ ní ká wò ó ìṣòro ọ̀hún ó fẹ́ papọ̀ mọ́ eléyìí tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí òun náà ń kojú ní ọdún 2022 ọdún 2023. Ẹ wá jẹ́ kí a lọ sínú ìtàn ọdún 1993 nínú ìrìn àjò M.K.O Abiola láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Níbi ìpàdé àpapọ̀ ẹgbẹ́ òṣèlú SDP ìyẹn Social Democratic Party láti yan ẹni tí yóò gbé àpótí lábẹ́ ẹgbẹ́ òṣèlú SDP. Olóyè M.K.O Abiola ó kọ́kọ́ ti ṣe àdéhùn pẹ̀lú àwọn igun kan nínú ẹgbẹ́ òṣèlú náà ìyẹn igun ti Major General Shehu Musa Yaradua. Abiola ti bá wọn ṣe àdéhùn láti mú Alhaji Atiku Abubakar gẹ́gẹ́ bí igbákejì rẹ̀.
lẹ́yìn tí MKO Abiola tí ó gba tíkẹ́ẹ̀tì ààrẹ tán lẹ́gbẹ́ òṣèlú SDP, ó bá yí òun padà kúrò ní igun Shehu Yaradua. Ó kọ̀, ó ní òun kò ní mú Àtíkù mọ́ láti ṣe igbákejì rẹ̀. Igun Shehu Yaradua ó bẹ̀rẹ̀ sí fi ojú ọ̀dàlẹ̀ wo MKO Abiola nígbà náà. Àwọn mẹ́ta ni wọ́n fi ìfẹ́ hàn láti dupò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú SDP nígbà tá à ń sọ yẹn, kó tó wá já mọ́ MKO Abiola lọ́wọ́. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni MKO Abiola, Alhaji Atiku Abubakar àti Baba Gana Kingibe. Kingibe yìí ni àkọsílẹ̀ sọ wípé ó jẹ́ alága àkọ́kọ́ ẹgbẹ́ òṣèlú SDP nígbà tí wọ́n dá ẹgbẹ́ yẹn sílẹ̀ nígbà náà. Lẹ́yìn tí MKO Abiola tí ó ti gbẹ̀yìn gbèrú Kingibe tó fi lo ọgbọ́n láti rí tíkẹ́ẹ̀tì ààrẹ gbà mọ́ lọ́wọ́ nínú ẹgbẹ́ òṣèlú SDP nígbà náà, Kingibe náà bá da ọ̀rọ̀ rẹ̀ rò. Ó rò wípé kí ni ṣíṣe báyìí. Ó bá rò títí, ó bá ní kò burú o, kí kinní nǹkan má bàa já sásán. Ó bá bẹ̀rẹ̀ sí wá gbogbo ọ̀nà láti di igbákejì MKO Abiola. Gbogbo àwọn gómìnà ìpínlẹ̀ nígbà náà ni Kingibe dé ọ̀dọ̀ wọn láti wá àtìlẹ́yìn wọn kí ó lè rí igbákejì ààrẹ ṣe. Kingibe nígbàgbọ́ wípé àwọn gómìnà ìpínlẹ̀ nígbà náà wípé wọ́n máa ṣe tòun, látàrí wípé Kingibe ní ó wà ní ipò alága ẹgbẹ́ àpapọ̀ lásìkò tí àwọn gómìnà yẹn tí wọ́n fẹ́ gba tíkẹ́ẹ̀tì láti dupò gómìnà nípínlẹ̀ Èkó àwọn nígbà náà. Gbogbo àtìlẹ́yìn sí ní Kingibe ló ṣe fún gbogbo àwọn gómìnà tí wọ́n rí tíkẹ́ẹ̀tì yẹn gbà ní káàkiri ìpínlẹ̀ lásìkò tá à ń sọ yẹn. Èyí ló fún un ní ìdánilójú wípé gbogbo àwọn gómìnà ìpínlẹ̀ yẹn ni wọ́n máa ṣètò òun láti fara mọ́ òun kí òun lè di igbákejì ààrẹ ìyẹn MKO Abiola nígbà náà. Ìrìn àjò bá bẹ̀rẹ̀ nígbà tí Abiola dé ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ ìyẹn ọ̀gágun Ibrahim Babangida ní Aso Rock tuntun nílùú Àbújá. Babangida sọ fún MKO Abiola wípé kò gbọ́dọ̀ mú ẹnìkankan nínú àwọn méjèèjì tí ẹnu ń kùn láti di igbákejì ààrẹ ìyẹn Kingibe àti Atiku Abubakar. Ọ̀gágun Babangida, Ibrahim Babangida, ó sojú abẹnukò fún olóyè MKO Abiola wípé àwọn ọmọ ológun wọn ò ní gbà, wọn ò sì ní fojú rẹ̀ wò kí ààrẹ ó jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí, ẹlẹ́sìn Islam, kí igbákejì náà tún jẹ́ ẹlẹ́sìn Islam. Ọ̀gágun Ibrahim Babangida ó bá dábàá orúkọ Pascal Pafiao tó jẹ́ ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ nígbà náà ìyẹn Nigeria Labour Congress NLC láti ṣe igbákejì ààrẹ MKO Abiola, nítorí pé Pascal ó jẹ́ ẹlẹ́sìn kiriyó ìyẹn ẹlẹ́sìn gbàgbọ́. Abiola ní òun ti gbọ́, ó sì gbọ́ sára. Ṣùgbọ́n àkọsílẹ̀ kan sọ wípé ẹni tí MKO Abiola gangan fẹ́ lò láti jẹ́ igbákejì rẹ̀ nígbà náà ni Commando Daun Suleiman tó jẹ́ gómìnà ológun nígbà kan rí. Ṣùgbọ́n àwọn àgbààgbà àti aṣáájú nínú ẹgbẹ́ òṣèlú SDP ọ̀pọ̀ wọn ni ò faramọ́, látàrí wípé ọmọ ológun ni Suleiman, wọn ò sì fẹ́ ní nǹkan ṣe papọ̀ pẹ̀lú àwọn ọmọ ológun nígbà náà. Ìrìn àjò náà wá le, ó nira fún MKO, débi wípé ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ dé oríta mẹ́ta tí dààmú àlejò. Àti mọ ọ̀gángan ọ̀nà ó wá di ìṣòro fún MKO Abiola nígbà náà. Babangida tó jẹ́ olórí ìjọba ológun lọ́wọ́lọ́wọ́ nígbà náà kò fara mọ́ Àtíkù
láti ṣe igbákejì Abiola. Abiola tó náà jẹ́ olùdíje kò fẹ́ lo Pascal, ìyẹn ẹni tí Babangida tó fẹ́ fà kalẹ̀ fún. Àwíjàre ti MKO Abiola tí kò fi faramọ́ Pascal ni pé ó ní Pascal kò popular, kò gbajúmọ̀ ní apá òkè ọya. Ó tún ní àwọn èèyàn mọ̀ dáadáa ní ìpínlẹ̀ rẹ̀ ká tó wá sọ gbogbo ìpínlẹ̀ tó wà ní òkè ọya. Ó ní tí òun bá lo Pascal, èrò rẹ̀ ni pé tí òun bá lo Pascal kò lè rí ìbò púpọ̀ ní apá òkè ọya. Ṣùgbọ́n lẹ́yìn ìpàdé lóríṣiríṣi àti ìjókòó láàrin àwọn àgbààgbà àti àwọn tí ó lẹ́nu dáadáa ní apá òkè ọya, olóyè M.K.O Abiola ó nawọ́ Baba Gana Kingibe sókè gẹ́gẹ́ bí ẹni tí yóò ṣe igbákejì rẹ̀ nínú ètò ìdìbò ọdún 1993 nígbà náà. Bí ó tilẹ̀ jẹ́ pé olórí ìjọba ológun nígbà náà, ọ̀gágun Ibrahim Babangida, kò faramọ́ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ bá di Muslim ticket nígbà náà. Wàhálà yìí ni wọ́n fà tí ọjọ́ ìdìbò fi dé.